ìyàwó gbajúgbajà wòlíì tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Christ Revival Victory Chapel International tó wà lágbègbè Ìpájà ní ìpínlẹ̀ Èkó tó dolóògbé ní nǹkan bíi ọdún 12 sẹ́yìn ni ìyẹn olóògbé Elijah Ìrètíọlá Àjànàkú ìyẹn pásítọ̀ Joy Àjànàkú ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí ẹni tó dalẹ̀ ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ lórí ìdí tí kò tó fi fẹ́ sọ̀rọ̀ nípa gbajúgbajà olórin ẹ̀mí ni Àjíǹrere Tọ́pẹ́ Àlàbí tí ò tó fi fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Ẹ rántí pé fún àwọn tí ò bá rántí olóògbé Elijah Ìrètíọlá Àjànàkú mọ́ lógún ọdún sẹ́yìn sí bíi ọdún 15 sẹ́yìn òun ni Tọ́pẹ́ Àlàbí máa ń kọ ariwo ẹ̀ nínú késẹ̀tì ẹ̀ tí ó máa pariwo Ọlọ́run Àjànàkú. Kódà késẹ̀tì tó mi ìgboro títí Tọ́pẹ́ Àlàbí ṣe lọ́dún díẹ̀ sẹ́yìn èèyàn áńgẹ́lì mi wòlíì Ìrètíọlá Elijah Àjànàkú ni ló fi kásẹ̀tì náà sọrí tó sì jẹ́ pé òun ni bàbá Tọ́pẹ́ Àlàbí nínú Olúwa kó tó di pé àárín wọn dàrú lójijì nínú ọdún 2012 lẹ́yìn tí àárín wọn sì dàrú lójijì òun ni awuyé gba gbogbo Nàìjíríà tó lágbára ńgbà náà tó jẹ́ pé níṣe ni wòlíì Ìrètíọlá Àjànàkú fẹ̀sùn kan Tọ́pẹ́ Àlàbí pé nítorí tó ń dòun láàmú pé káwọn jọ máa bára wọn láṣepọ̀ ni ló di ìjà wọn ṣùgbọ́n tí Tọ́pẹ́ Àlàbí lòun ò lọ́rọ̀ tóun lè sọ lórí ẹ̀ tọ́rọ̀ òun sì di wàhálà ṣùgbọ́n kàyéfì ńlá ló wà jẹ́ ìpè lásìkò tí gbogbo nǹkan wọ̀nyí ń gbóná ni wòlíì Ìrètíọlá Àjànàkú ni ló kú lójijì bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ awuyewuye jáde nítorí pé àwọn kan ní àwọn àwọ̀ àtàwọn alágbòní ni wọ́n wá sìnkú bàbá náà lọ́dún 2013 ṣùgbọ́n lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́sẹ̀ tó kọjá yìí tó pé 40 ọdún ìyẹn 40 years ìyàwó wòlíì Ìrètíọlá Àjànàkú pásítọ̀ Joy Àjànàkú jẹ́ kó dìímọ̀ pé kò sóòótọ́ ọ̀rọ̀ nínú ìròyìn tó ń gbé kiri náà ó ní ọkọ òun kò sí ògbóni kan tó wá sí àti pé àwọn mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n fẹ́ fi agídí gbowó lọ́wọ́ òun náà lọ parọ́ láti máa sọ pé àwọn ògbóni ni ló wá sìnkú ọkọ òun kán lè rówó gbà lọ́wọ́ òun yàtọ̀ sí eléyìí pásítọ̀ Joy Àjànàkú wá jẹ́ kó dìímọ̀ wípé wọ́n dálé ọkọ òun ni ó ní àsìkò tí àìsàn tó pa á tó ní agbára ó ní àwọn gbé lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ bíi ẹ̀gbọ́n fún màmá wòlíì Àjànàkú tóun náà jẹ́ wòlíì onígbà táwọn débẹ̀ ó ló jẹ́ kàyéfì pé ìyá náà gbàbọ̀dé nítorí owó nígbà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ń bi léèrè pé báwo ló ṣe gbàbọ̀dé ó lóun ò ní sọ òun fẹ́ fàwọn àṣírí kan pamọ́ àwa tó bí ìpè kílò àṣírí ikú tó pa ọkọ ẹ̀ gan ó jẹ́ kó dìímọ̀ pé wàhálà àṣejù ni ló pa á Yorùbá Tòótọ́ tó wá bi léèrè pé kí ni àṣírí tó wà láàrin ọkọ àti Tọ́pẹ́ Àlàbí àti pé kí ló fàjà wọn pásítọ̀ Joy Àjànàkú ní òun ti dàgbà báyìí òun ò ní sọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí mọ́ olóhùn náà ti dàgbà báyìí òun ti gbọ́n òye ti yé òun sí i bẹ́ẹ̀nikẹ́ni bá bí òun lórí èrò ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí òun ò ní sọ nǹkan kan nípa ẹ̀ mọ́ o àti wípé báyìí òun ti dáríjì Tọ́pẹ́ Àlàbí òun ò ní kò sínú kankan sí i tó sì ní òun àti ẹ̀ àwọn oníjà kankan bí ẹ̀yin náà bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ntí ìyàwó pásítọ̀ wòlíì Ìrètíọlá Àjànàkú sọ pẹ̀lú àṣírí tó tú pẹ̀lú àwọn nǹkan míì ẹ wo ìkànnì yìí kẹ́ wo ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ ṣe fún un lórí ayẹyẹ 40 ọdún tó ti dáyé.